agbébọn tún ya bo ilé ẹ̀kọ́ méjì ní Borno wọ́n jí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ gbé lọ ọlọ́mọ ṣàánú wa Nàìjíríà o. ní ọjọ́ ẹtì Friday tí ń ṣe ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí ni àwọn agbébọn mọ̀ tún ya bo ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama Central Primary School Musa àti Government Secondary School tó náà wà ní Musa níjọba ìbílẹ̀ Askira Uba ní ìpínlẹ̀ Borno. ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ni ìròyìn mọ̀ sọ pé wọ́n ti di àwátì lẹ́yìn tí àwọn agbébọn mọ̀ ya bo àwọn ilé ẹ̀kọ́ náà lápá àríwá ìlà oòrùn Borno. láàárọ̀ ọjọ́ yìí kan náà tí àwọn agbébọn kan ṣọṣẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n pa olùkọ́ tí wọ́n sì jí ọ̀gá àgbà àtàwọn akẹ́kọ̀ọ́ gbé lọ òun ni wọ́n mọ̀ tún sọ̀rọ̀ nílé ẹ̀kọ́ ní Borno. alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ Borno Nahum Daso ṣàlàyé fún BBC pé àwọn ajínigbé náà mọ̀ yáde ní nǹkan bíi aago 9 òwúrọ̀ wọ́n ya bo ilé ẹ̀kọ́ náà láti jí àwọn akẹ́kọ̀ọ́ gbé lọ. a kò lè fìdí rẹ̀ múlẹ̀ wípé iye akẹ́kọ̀ọ́ báyìí ni wọ́n jí gbé lọ àmọ́ ohun tí a lè fìdí rẹ̀ múlẹ̀ ni pé ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ wọ́n sá wọ igbó lọ lásìkò tí àwọn ajínigbé náà dé. bẹ́ẹ̀ ni alukoro ọlọ́pàá Borno ṣàlàyé ó ní ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ó ní wọn kò tí ì padà wálé títí di ìrọ̀lẹ́ ọjọ́ ẹtì Friday náà. Daso ṣàlàyé pé àwọn tí ń ṣe òǹkà àwọn ọmọ náà láti mọ àwọn tó ti dé àtàwọn tí wọn kò tí ì jẹ́ rírí. lọ́wọ́lọ́wọ́ báyìí à ń ṣe òǹkà àti àkọsílẹ̀ àwọn ọmọ náà àwọn kan ti padà dé kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ọba Elédùmarè yóò fi èrè ṣiṣẹ́ mi àti yín àmín.